tí wọ́n bá sọ pé PDP àwọn tó sì máa dá lóhùn pọ̀ ṣùgbọ́n kíní kan ti bàjàwó wa jẹ́ PDP ò ṣẹgbẹ́ mọ́ klọ́ọ̀bù ẹni tó bá gbẹ́gbẹ́ dání náà ń ṣe tá a bá dẹ̀ bẹ̀ wọ́n títí pé ẹ tú kíní yìí ẹ jẹ́ kó wọn ẹlòmíì dá sí ẹ jẹ́ ká jọ pín èèyàn kó ń jókòó kó ń sọ pé òun lòún jẹ́ ẹgbẹ́ ó fẹ́ ṣe bàbá ẹgbẹ́ ó fẹ́ ṣe candidate ẹgbẹ́ àyà tún kó ẹ ó tún fẹ́ máa mú candidate ní sàkání àwa tá a nẹgbẹ́ jù ẹ lọ nígbà tí wọ́n bá sá síbi sásọ̀hún tó ń ṣe PPN tó ń ṣe labour tó ń sálùgbá tó ń sálàwo táwọn tó ń mú kiri tó ń ṣe ADC lẹ́ni tó ń ṣe APC lọ́la àwọn tèmi tó ń ṣe PDP tó ń kúrò bẹ́ẹ̀ láti ẹjọ́ kí ni kí wọ́n dẹ̀ pé tiwọn nǹkan tó ń ṣe ẹgbẹ́ ni mo ṣe fi wọ́n yẹn o ò lè dénú ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ tó ń ṣe ẹgbẹ́ kí ìyá àfin yẹn wọ́n ṣe kéré mọ́ yẹn iye ọdún tó ti lò nú ẹgbẹ́ yẹn la máa fi sọ pé leader ni bí lecturer ṣe ga gogoro yẹn kò lè jókòó ṣáájú ẹnu ẹgbẹ́ ẹ̀kọ́ tó ń pè lẹ́gbẹ́ nìyẹn ṣùgbọ́n nígbà tó bá di pé àwa tá a lẹ́gbẹ́ tí ẹ̀dẹ̀bẹ̀ lọ́wọ́ apẹ́ṣà lọ́mọ tó fẹ́ ṣe gbá àbí èèyàn kan tó fẹ́ ṣe àwọn ọmọ wa tún máa dààmú ní dìdìrín kan yẹ́ ẹ̀ lówó bàbá ẹ̀ lówó gbà tí ẹ̀ lówó bàbá ẹ̀ lówó owó ṣe wá bá a ṣẹgbẹ́ ìlú kọ́ nínú bàbá tiẹ̀ wà nígbà tó àwọn ọmọ tí wọ́n ń sá kiri láti tó ẹgbẹ́ so ibi tí kinní yẹn wà nìyẹn òfin ò dẹ̀ gbà á láyè ká ní kí wèrè má lóun fẹ́ dá sin ìyá òun àwọn olóríire bẹ̀ la máa kọ́ nílà tó fi máa mọ̀ pé wọn kì í ṣerú ẹ̀ so kí mi náà kọrin tí máa ń bá lẹ́nu Solomon ibùdó máa ń kọ́ nínú ìyẹn Solomon Adéọlá tó máa ń kọ́ nínú ẹgbẹ́ tiwọn àwa gan la ní orin yẹn ohun mo ṣe múṣẹ gbẹ́gẹ́gẹ́ tèmi yé mi o ohun mo ṣe múṣẹ gbẹ́gẹ́gẹ́ tèmi yé mi tíṣù ẹgbẹ́ bá jìnnà kan máa lé wá síta o tí ẹgbẹ́ bá wọlé kan máa lé wá bòde o ohun àṣemúṣẹ gbẹ́gẹ́gẹ́ wọ́n dábí ẹ̀yìn lẹ̀ 1998 ni mo ti ń ṣe títí dọ̀la mo ìkúrò mẹ́. bàbá láfikún ojú mo bèrè kí ni Sowunmi ṣe ká fọkàn sí pé PDP ò lọ́mọ ẹgbẹ́ tí wọ́n á fà kàlẹ́ bí ààrẹ. ní national àgbo wọn kò fa kọ́kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ náà. ìdẹ wa sọpọ̀ pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu yìí ṣé gbogbo ẹgbẹ́ ni àbẹ́yìn kan bá ṣe. nǹkan tó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run jọ̀ọ́ àlùbáríkà yá ayú yá kẹyọm tó bá jẹ́ mùsùlùmí á mọ̀ pé ọba tí kò kí ń kú táwọn kìrìsìmánì kò ń kú kò ń ṣá kò ń tì ó jọ kó bá mi jọ̀wọ́ lọ́ra ẹ̀mí Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run jọ̀ọ́ o lọ́ra ẹ̀mí náà lọ́ra ẹ̀mí ọ̀wọ́n tèmi o Bọ́lá máa nà wọ́n ó máa dàbí ìpọ́n gbókìtì kí mo sọ fún yín aṣáájú Bọ́lá Tinubu máa nà wọ́n ṣe ló máa dàbí pé òyì lòun kí wọ́n pé tí wọ́n bá ń gbókìtì tó bá yá òyì akọ ó máa nà wọ́n ó máa dàbí pé wọ́n gbókìtì ẹ̀yin Yorùbá gan ẹ̀yin ní kẹ́ ẹ lọ múra àwọn ẹ̀yà tó kù wọ́n máa gbébò jù yín lọ wá wà láìtàláì ẹ̀yin Yorùbá ẹ̀yin ní kẹ́ ṣe kí ni kẹ́ ẹ lọ múra torí ìsọkúsọ tí gan ló pọ̀ jù láyé sórí èmi ní south Port Harcourt nǹkan Bayelsa Delta Edo nǹkan Edo yẹn le jù ìlérí lẹ́ka wọn lórí election Bọ́lá Tinubu lẹ́dọ̀ gan àyà ajá inú àádùn bẹ́ẹ̀ dẹ̀ ló máa bá ní Delta bẹ́ẹ̀ ló máa bá ní Edo àwọn ọdẹ kan náà bí o ìlérí lẹ́ka àwọn Kogi Nasarawa lórí ọ̀rọ̀ Bọ́lá Tinubu ìlérí lẹ́ka Katsina
Kaduna kankan lórí ẹ̀ wàláì máa bẹ̀ ni máa bẹ̀ president ni mo dẹ̀ ń fàsìkò yìí bẹ̀ president Bọ́lá Ahmed Tinubu tí a bá dìbò yìí tán tí ìbò àwọn Yorùbá ò bá gbé pẹ́ẹ́lí má fún wọn ní nǹkan kan ọ̀fẹ́ nìyẹn tí a bá dìbò yìí tán Bọ́lá Ahmed Tinubu àkọ́ni ọmọ olódódẹ tí a bá di ìbò yìí tán tí ìbò káàárọ̀ òjíire tí ò bá kún àkúfàyà má fún ọ ní kankan ìwọ̀nba tí òfin sọ pé kó fún wọn ni kó fún wọn o ìwọ̀nba yẹn gan má fún wọn ní mínísítà gidi minister of state ní kó bench wọn sí torí àwọn èèyàn kò lè máa sáré ní òkè ọya kọ́ máa lérí léka pé níbí báyà ní 2 million vote náà fẹ́ fún ẹ kó wá gba 2 million vote náà bẹ́ẹ̀ káwọn tán ní iṣẹ́ kọ́ máa ro ẹjọ́ wèrè kó wá di wípé iṣẹ́ wa délẹ̀ tán ọ̀nà máa wá yọ gègé wàláì tó bá ṣe máa mú anyway ó ti ẹ̀ máa ti dé second term náà bó ṣe bí òpin ẹ̀ ní òní kẹ́ mú ní ẹni kíyín màá dẹ̀ fi gbogbo ọdún mẹ́rin second time máa bá ń jà lójoojúmọ́ máa bá orúkọ ń jẹ́ kiri gbogbo àgbáyé torí èèyàn kò lè máa ṣiṣẹ́ kí èèyàn kan máa kó fà wọ́n ò ní jáde jọ́ọ̀bù àwọn ní kí wọ́n á dìbò wọ́n á ná wọn ní nǹkan kan tó wọ́n ń rò population Èkó fẹ́ ga ju ti gbogbo population Nàìjíríà jọ́ọ̀bù wọ́n á máa rojọ́ Ògùn Abẹ́òkúta ìgànkọ́ wọ́n á ní registration almost 1 million plus ẹ wá dìbò fún ọmọ yín wọ́n á máa rí àwáwí ìwèrè kan àwọn wọn pèrè àwọn ọlọ́mọ Awólọ́wọ̀ táwọn bá jọ mọ Awólọ́wọ̀ kò yẹ kán ní làákàyè kò yẹ kán mọ bó ṣe ń wo nǹkan kò yẹ kán lóye gbogbo pòtọ́ lẹ́fẹ̀ẹ́ gbà tán ìbò ń dé tán sí ẹjọ́ kẹ́tí máa sọ fún wọn pé kẹ́tí máa kọrin ní gbogbo lẹ́kàrọ̀ òjire kẹ́tí máa kọrin ẹjọ́ bá níbà yín dìbò yìí kẹ́tí kọrin fún wífà lè jòkó lọ àti ṣàṣàrà ìjọ ọ̀lẹ́yìn mọ̀ tọmọ yín tó máa tún débẹ̀ ọlọ́tẹ̀ ni wá náà ọlọ́njọ́ tó láyé tó lọ́run tó bá tẹ̀lú ìlú tó tàwọn bàbá ní wọ́n jẹ́ kọ́tẹ̀ kúrò lẹ̀ Yorùbá iṣẹ́ yín ni kẹ́ tètè yọ oṣù káàtì kẹgbẹ́ irú kan tẹ̀sẹ̀ fọ́básọjọ́ náà ní ẹ̀tọ́ pé kò aṣọ tó fẹ́ pagọ́ kò lè rán lẹ̀ tààrà gbàtẹ́ ní fún ọ níbò tí wọ́n bá lọ tọrọ òbò nílé mo lọ tọrọ oúnjẹ nílé kejì ẹ̀yin wá débí ẹlẹ́yìn lẹ ní mi tẹ́ bá ní mi ẹ kóbò jáde kárí náà àwọn tá a bá yín sínú ẹgbẹ́ wọn làǹbá polongo ẹ máa jókòó sí ẹ máa ní kinní kan ṣe wọ́n sọ fún ilẹ̀ káàró jẹ pé ẹ máa jókòó tẹ́tẹ́rẹ́ yẹn kọ́ máa fún yín lóúnjẹ ni tó bá lè lọ́sọ́kọ́ o lè mú bákó báàgì cement kó lẹ̀ dúlé kó gbé nǹkan tó máa gbé síbẹ̀ kó mú ìtọ́ máa jẹ kó jẹ àṣà pálapàla tó ń rún ayé àwọn òkè ọya òun lẹ ti jẹ́ kó wọ bí yẹn agbára Ọlọ́run á dẹ̀ bá a lè dànù ẹnikẹ́ni tó wà nílẹ̀ káàró jire ẹ máa ṣiṣẹ́ ẹ máa dùn Ọlọ́run tó ń gbàdúrà wa gbàdúrà wa tí mo bá yín sọ yẹn mi ò fi bá yín jà mo fi ṣí yín létí ni torí ẹ̀rìn láàrin ìlú màá béèrè lọ́wọ́ wọn nílùú Katsina àwọn Katsina sọ pé mò ń sọ̀rọ̀ ọjọ́ kan mò ń sọ wọn Katsina bí ẹni yẹn wà lẹ́gbẹ̀ẹ́ mi lídà àwọn kan mi ò tiẹ̀ mọ̀ pé lídà ni pé spíkà ló wọn ni mo wá ń bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ yòó ní English mo ní àyà mi máa ń jà mo ní kí wọ́n jà mo ní mò ń wò pé iṣẹ́ máa ń ṣe kó parí ẹ̀ pé ó máa dùn mí gan tí kò bá rí kí n torí àyà mi nígbà ní àyà ní Ṣẹ́gun ó ní òjókòó ara ẹ̀ mo yẹ ó ní òjókòó ara ní spíkà abẹ lòun. ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o máa gbọ́ máyì kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹn ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM máyì kúrò níbẹ̀ máa gbọ́ yẹn ṣàlẹ́ náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.